ṣe bọ́ọ̀lù òun ló lè mọ̀ wá wọn à ń lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà àwọn lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà ọlọ́run ló lè mọ̀ wá wọn. Abẹnìyà Káróré òṣè ti gbọ́ ojú tó lé blog ní kẹ́mọ́ o ojú tó lé tẹlifíṣàn náà ni bẹ́ẹ̀ ò bá tì mọ́ ojú tó lé ẹ sáré lọ gbéná wá aláṣẹ ojú tó lé tv náà ni mo ń pariwo TFK Ajita Ofiki náà láláṣẹ ojú tó lé tv ẹ ṣáà ti máa gbọ́ wà á ti máa gbọ́ wà á ti máa rí ojú tó lé tv ojú tó lé tẹlifíṣàn ó wà káàkiri àgbáláyé ẹ máa wo ojú tó lé tv ní kẹ́mà. ọmọlẹ́yìn Jésù ló ń kí yín o ó ní ẹ ló ẹ̀kọ́ lé ó ní ẹ ṣòwò ẹ jèrè ọmọdé Jésù ló ń kí yín o ojú tó lé o tó kú wa. ẹ máa káàbọ̀ tí a bá ń sọ nípa dókítà Síkírù Àyìndé Barrister méjì ní tí lọ́dọ̀ ọmọ Agbágélọlá ẹ jẹ́ big fan ẹ tún wá jẹ́ olórin tí ó mú ojú ọ̀nà dókítà Síkírù Àyìndé Barrister bàbá láìpẹ́ ìkọ̀kọ̀ ṣẹ̀ ní orí ẹ̀rọ alátagbà àti pé àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Barrister àtàwọn tó jẹ́ olólùfẹ́ Kollington wọ́n ń takọ̀ ìgbọ̀n wọ́n ń bá wọn fa wàhálà wọn ń bára wọn jà wọ́n ń búra wọn nínú ọ̀rọ̀ tá a sì rí àti àríwòye kálukú àti pé ṣáájú kí aláàjì tó dágbére fáyé gan òun àti Kollington wọ́n ti parí ìjà wọ́n ti dọ̀rẹ́ wọ́n ti ń ṣe papọ̀ eléyìí gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé kẹ́yìn tó jẹ́ ẹgbẹ́ Yazidi à ń kọrin kílẹ̀ ojú wo lẹ fi wọlé kílẹ̀ rí sí. ẹ ṣe olóòtú ọpọlọ yín ò ní jọba mo rí pé ẹ ń fọ́lọ̀ gbogbo ètò yẹn mo ṣe ń lọ lẹ́sẹ̀lẹ́sẹ̀ ṣé rí gbogbo àwọn nǹkan tí France ń ṣe wọn ní ìdẹ wọn ní ìdẹ torí tẹ́ bá wo Síkírù Àyìndé Barrister àti Kollington nígbà tó ń wà láyé nígbà tí bàbá ṣe wà láyé tí dókítà ti lọ àdúpẹ́ pé bàbá mi Kollington ó ṣì wà láyé wọn ọ̀rẹ́ ni wọ́n parí ìjà wọ́n ṣe rẹ́kọ̀dù pé ìjà ti parí ogun ti tán ọ̀tẹ̀ ti lọ so mo ti wọ́n gbọ́ nú ìtàn gan yín pé ọmọ Bàrí àti ọmọ Kollington kan wọ́n fẹ́ra wọn tó jẹ́ pé àná ni wọ́n jẹ́ fúnra wọn ṣé wàá rí nsìn àwọn tẹ̀ torí ẹ̀ ń jà ń gbòòrò àná ni wọ́n jẹ́ fúnra wọn wọ́n bára wọn rẹ́ wọ́n bára ní ìrẹ́pọ̀ so àwọn fans ò nídìí wàhálà ẹ̀ ní ìgboro láti máa bá wọn bọ̀ it's needless effort ẹ̀ kan wasting of energy ni so everybody gbọ́dọ̀ ṣíre sword ẹ̀ kí wọ́n máa bára wọn ṣe nírọ̀wọ́rọ̀sẹ̀ kí ayé lè dùn. yí ká lọ sọ́dọ̀ tìyín náà báyìí Jesus ni èyí jẹ́ èyí lẹ mú bẹ́ẹ̀ ni ṣẹ́ẹ̀tì ẹ̀ láǹfà láti mọ dókítà Síkírù Àyìndé Barrister ń gba ààyè wọn ṣẹ́ẹ̀tì ẹ̀ mọ́. àríra lójú ṣùgbọ́n abára rìn inú ẹ̀mí. inú ẹ̀mí bẹ́ẹ̀ mo máa ń rí Barrister ṣeré nínú àlá ìgbà mi bẹ́ẹ̀ máa fún mi microphone ní àgbo ńlá á fún mi microphone màá máa kọrin. èyí máa lálàárí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni màá dé máa kọrin so láti kékeré n ti máa ń gbọ́ Bàrí láti kékeré báyìí ó rẹ̀ sí ó connect pẹ̀lú mi kí n máa gbọ́ ó máa play thousands of music kò ní mìíràn sí tí bá kàn gbọ́ màá kàn connect ni pé Bàrí ló ń fọhùn bẹ́ẹ̀ so ìyẹn kọjá surface level tá à ń wò yìí so bẹ́ẹ̀ ni pé ìmùlẹ̀ connection ni àdẹ̀ríra rí so nígbà tí Bàrí wá kúrò láyé ó dùn mí gan mo kàn á wò pé kí mo tẹ̀ lè ṣe wọ́n á ní wẹ́ being a man of God being a minister of God ohun Bàrí tí mo mọ̀ yìí tí mo dẹ̀ mọ lyrics ẹ̀ ẹ jẹ́ n wá lyrics ọ̀rọ̀ Ọlọ́run sí kí n kàn máa fi dánú ara mi dùn pé mo kì í máa fi ń ṣe ìrántí Bàrí kò jẹ́ pé mo serious pé mo fẹ́ jó lórí pàṣẹ o so bí eré bá wàdà màá kó máa fi sí màá máa fi sí so àwọn èèyàn sọ pé mo tẹ́ fi ń ṣeré yìí ó kọjá àwàdà ẹ jájú sí ìgboro ayé so bá ṣe plan lọ́jọ́ kan nígbà a fẹ́ ṣe crusade lọ́jọ́ kan báyìí nígbà 2011-12 mo ṣe pé àwọn guys kan ní ọ̀yá ẹ fún mi ń lò ọ̀yá mo wá ń fẹnu lùlù fún ọ̀yá tí n bá ń sọ̀rọ̀ báyìí ọ̀yá ẹ máa báyìí ní kẹ́ ṣe lù bí báyìí ṣe nù. àwọn nílò yẹn dẹ̀ káàṣì bí ṣe wọ́n ní ilé make sense kò sẹ́yìn bọ̀ tó ti ṣe lé ọ̀yá ẹja lọ òkúra ayé bá ṣe parí ìdásà bá ṣe lọ fún crusade yẹn ní Agege stadium ẹ̀sà ọjọ́ yẹn ní agbára bá ṣe set gbogbo everything ká bẹ̀rẹ̀ iṣẹ́ because àwọn eré abọ́ ìsúpọ̀ ń bẹ́ẹ̀ gan tó máa ń gbọ́ ìwàásù ìdílé tó máa bẹ̀rẹ̀ sí ó ṣe ó bàbá
wọn náà àwọn arábí tún ti bẹ̀rẹ̀ wọn máa lọ so wọ́n ti rò pé rú lẹ́wù yẹn ni ọjọ́ yẹn tó ti ṣe súnmọ́ ṣẹ́rí táwọn gbé microphone dákọ̀ ọlọ́jọ́ yẹn ní ìgbà ni mo ṣe ìlú ṣe ọlọ́jọ́ yẹn ní ìgbà ni mo ṣe àwọn èèyàn bẹ̀ sí àwọn tó ti ń lọ ṣe mọ̀ ẹsẹ̀ wọn kàn padà sí ìdí ẹ̀ báyìí kí ló ń ṣẹlẹ̀ wọ́n dà pé kí ni but a dẹ̀ ń gbọ́ ọwọ́jọwọ́ ìsọ̀ ohun Jacobu settings àwọn Christian lélẹ̀ but ọwọ́ tá à ń gbọ́ yẹn ó lágbára báwọn èèyàn ṣe bẹ̀ sí ń padà díẹ̀ díẹ̀ ó ṣe bẹ̀ sí mú reverse wá ni so by the time tí gbogbo nǹkan máa set báyìí tá a bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ jẹ́ ká fẹ̀ ẹ̀jẹ̀ sí ilẹ̀ ká wá ṣe eré ọ̀la redeem àyìndé báyìí sẹ́yìn ẹ̀ ń lọ ó flow so báwọn èèyàn ti bẹ̀ sí flow wá nìyẹn báwọn èèyàn ti bẹ̀ sí flow wá gradually before we know ibẹ̀ yẹn ti jam pack pé ilé kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ so bí a ṣe parí crusade lọ́jọ́ yẹn àwọn èèyàn bíi 55 ló fàyè wọn fún Jésù lọ́jọ́ yẹn gangan pé ordinary lè pé òun wá sí crusade bọ́. àwọn ilé wọn ṣe kìrìsìtẹ́nì tẹ́lẹ̀ àbí kìrìsìtẹ́nì wọn. bẹ́ẹ̀ ni wọn ṣe kìrìsìtẹ́nì tẹ́lẹ̀. so sáǹdì tán gbọ́ yẹn lyrics tán gbọ́ yẹn. òun wá wọ́n wá sọ pé ẹgbẹ́ ordinary lè wọ́n wá fún irú àwọn nǹkan báyẹn but orin tó gbọ́ yẹn kó ní agbára o wọ́n dẹ̀ fi ayé wọn fún Jésù lọ́jọ́ náà. ọjọ́ ìmọ̀ wá wò pé so irinṣẹ́ ńlá mo gbé dání tí mo kàn fi ń ṣe. ẹ̀ka fi ń dára ara ya ẹni sì rántí Barrister. bá a ṣe wọnú iṣẹ́ lọ nìyẹn tó ṣe di nǹkan mọ́ wa lọ́wọ́ nìyẹn. you say it's like how many years ago. that was about 12 years ago now. ǹjẹ́ tí wàá ṣiṣẹ́ rẹ́kọ̀dù láti fi kún ìrìn àjò yìí. rẹ́kọ̀dù ti wà rẹ́kẹ̀rẹ́kẹ̀ a ti ṣe reality of praise a ti ṣe Jesus dimension a pattern ẹ̀ bíi free dimension tẹ bá ń gbọ́gbọ́n ẹ̀ lé Bàríjẹ́ ti dé olórin ọba alùlù yìí fáwọn tó lè yìn bó bá ń gòyìn bàbá kì máa ń rojú bó bá yìn bàbá kì máa ń rosẹ̀ Bàríjẹ́ Bàríjẹ́ ọmọ ìgbàlà gbàngbàngbàngbàngbàngbàngbà ẹ̀tẹ̀tẹ̀ gbórin Jésù tí mo gbé dé ọmọdé dàgbà ẹ̀tẹ̀tẹ̀ ẹgbọ́n mi ṣe bó ṣe ń lọ ní Taranto tẹ́ ẹ bá fetí lè dáadáa ẹ ní mọ̀ pé kò ṣe bàdàn. ẹ kì í ṣe Ìbàdàn ẹ kì í ṣe Ọ̀yọ́ ẹ kì í ṣe Kwara ẹ kì í ṣe Ọ̀ṣun. ọmọ Oǹdó ni mí pọ́nbélé Àkókó Oyin Àkókó pìsàsì ní tiwa lónìí. àwa ni fíjì wọlé sẹ́nu. kò yé mi gan-an torí ordinarily intonation wa ẹ̀kẹ́ lọ́la ń lówó. peculiar stuff ni but tí má dẹ̀ mú microphone pé mo fẹ́ kọ fújì inspiration adé flow bẹ̀bẹ̀ adé bẹ̀rẹ̀ sí lọ. bàbá pásítọ̀ ni. I'm a pastor. ẹ ń fi ohun gba àwọn èèyàn sí ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n nǹkan tẹ́ gbé wọnú kìrìsìtẹ́nì ó strange number one. the secondly àwọn pásítọ̀ ẹgbẹ́ yín kí ni reaction wọn kí àwọn ọgbẹ́ fẹ́ mú orin ayé lẹ fẹ́ mú wọ ibi ọ̀dọ̀ Ọlọ́run yìí. àwa la ríra wa bí a ṣe ríra wa àwọn kan wọ́n wà tó ń categorize pé orin kan jẹ́ orin ayé ta ló lọ ọ̀run rí tó padà bọ̀ tó mọ orin tó ń gbọ́ lọ́run ayé gbogbo wa wà orin tá à ń gbọ́ bóyá àwọn kọ́nú church does not mean pé orin ayé ni ok máa ń sọ kankan fún àwọn èèyàn gbogbo èèyàn ló ń gbórin o àti pastor àti jí o àti evangelist o kò sẹ́ni tó gbọ́ bàrí kò sẹ́ni tó gbóbe kò sẹ́ni tó gbọ́ sọ̀ní now that was a day tí a lọ fún crusade kan wọ́n wá ń play record mi woman kan wá ní ẹyọ kí ni ẹkún mi ẹyọ pé orin Barrister náà ń play mo dẹ̀ jòkó but kò mọ̀ pé èmi mo kọrin yẹn mo á sọ pé madam báwo lẹ ṣe mọ̀ pé orin Barrister náà ń play ẹ̀yin gan ẹ gbọ́ Barrister ju Barrister lọ so ara ẹ wá balẹ̀ mo ní èmi ń sìn mi tó bá ń play orin Michael Jackson you are not used to it mo ní mi ò lè mọ̀ bóyá Michael Jackson náà ń play torí mi ò mọ̀ torí mi ń gbọ́ so ìwọ tó sọ pé Barrister náà ń play yẹn ìwọ gan you are a fan to Barrister agabagebe ní gbogbo èyí tó kù òun jó onú kitchen òun jó tẹ́nibọ́dì ò bá sílẹ̀ òun palẹ̀ ẹjọ́ ẹ má jà á ṣàgàbàgebe gbogbo wa ló ń gbórin mi ò dẹ̀ hide feelings mi pé mo ń gbọ́ Barrister mo ń gbọ́ dẹ́nu ọ̀nà church màá dẹ̀ pa kí n tó wọnú church kò fi kankan ṣe èèyàn so that's where I derive my pleasure mi ò dẹ̀ fi ṣe kà mi ò dẹ̀ fi ṣe òjòrò but ká máa ṣe àgàbàgebè kò dáa ìyẹn gan lọ́lọ́run ò fẹ́ so a lot of people have fought a lot of battles àwọn kan sọ pé àwọn orin ayé náà kọ orin kíníkan wọn kọ àwọn boys ń gbèrò tó mú gbó kan wá lùlù fún màá sọ pé nísù mo ní kó lọ ṣe gbogbo settings gbogbo àwọn churches tẹ́tí máa gbọ́ good percussion ẹ lọ ṣe research gbogbo àwọn tó ń lùlù no church tó mọ keyboard ń tẹ̀ tó ń ṣe dáadáa ìgboro ayé ni gbogbo everybody ti wá ìgboro ayé àwọn ọmọ church tó ń bínú church wo ló lè fi gbọ̀ngbọ̀n sọ̀rọ̀ tó wà fi sọ àlùjọ
ọmọ kò sí so ìgboro ayé gbogbo everybody ti wá a ṣe wá manage ara wa nù Kristi ni so gbogbo àná ló dẹ̀ máa learn lesson nù Christ tá a dẹ̀ máa wà okay at the end of the day. then orin Barrister tí irú ètò ẹ̀kọ́ stansin gbólóhùn tẹ́ fi gbé gbólóhùn Barrister ni ohun tẹ́ fi gbóhùn Barrister ni báwo ló ṣe rọrùn fún yín. wọ́n ní aṣòro ṣe bí nǹkan tí Ọlọ́run ò lọ́wọ́ sí adùn ṣe bí nǹkan tí Ọlọ́run bá lọ́wọ́ sí kẹ́ jí mi lójú oorun ní 2 a.m. pé bàrí báyò bá ń filẹ̀ òhun yà wá múdù yà wá màá dẹ̀ gbé sí Ọlọ́run fún mi ó dẹ̀ rọ̀ mí lọ́rùn bẹ́ẹ̀. gbogbo tó wá jẹ́ bí yàǹpé kan ṣe gborin Barrister náà ni àwọn kan àti ẹ pé kéwú tó ẹbí irú kéwú irú kéwú ẹ̀kẹ́dẹ̀rẹ́ kìrìsìtẹ́nì ni pásítọ̀ ni. ẹ má jà tanra wa jẹ kò sí nǹkan tí kéwú fi ń ṣèyàn ẹyẹ ìgbà mi báyìí mo láì kéwú ẹ lọ́rọ̀ kéwú gan lọ́rọ̀ Barrister á ní wàhálà dùn ó wá sílé ayé pé wọn á ní rọ́báyà kò sí ọmọ mọ́ kò ní í sí pé kíní kan wọ́n sọ pé wàhálà ń mi wàhálà dùn lọ́nà ẹ tó bá gbọ́ Arabic tí mo sọ yẹn létí ẹ̀ ṣé a sọ pé ọ̀tá lèmi jẹ́ sí òun ni ó máa like mi ó máa jẹ́ kí Muslim gan like mi ṣé mo ṣe pè ní. àwọn ní wàhálà Ayuba ìsìnàdà rọ́bà ó pàtó ṣe orin Ayuba ní Job pàtó ní Kúránì tí mo kà mukadamu fẹ́ pé de ìtàn lórí ànábì Ayuba ni tààlà ànábì Ayuba yẹn Job ni ó wá gbé kalẹ̀ ànábì Ayuba ọ̀pọ̀lẹ́gùn masalalu àlò ẹrú Ọlọ́run ni olùsílọ́hún ọba ni olówó bí rẹ̀ ó kọ́lé ọ̀hún jaburata ọmọ tí ó bí olóhùn ká ọlá Ayuba yìí jẹjẹgbẹ ṣẹ́rí bó ṣe ṣe yẹn bó ṣe wà nù Bíbélì náà nìyẹn ó lálàáfíà tó pọ̀ gbogbo ìkẹ́ Ọlọ́run bá fi f'Ayuba ẹrù tó ń sin lọ́rùn ni gbogbo nkóhù tó bá ṣẹlẹ̀ ní búburú àbí rere a sì máa ṣàlíwá mọ́dúlì láàyò a máa dúpẹ́ lọ́wọ́ ọba rẹ̀. wá dọjọ́ kan àárẹ̀ wá kọlù gbogbo àwọn wáṣí tó ṣe ń bẹ̀ èyí tó mú mi létí jù ni pé ó ní onígbà tí àárẹ̀ yẹn pọ̀ débì kan ó ní kòkòrò oríṣiríṣi ara ẹ̀ náà fi ṣe ibùgbé wọn àwọn míì ají láàrún tó bá tún darí bọ̀ ànábì Ayuba a sì máa sọ fún inú nìkan wọ̀ etí kì í máa ṣe ibùgbé rẹ̀ ṣẹ́gẹ̀ gbogbo ìtàn yẹn ó máa gbé báyìí ẹ̀yin gan ẹ̀ wá rẹ̀ fún ní ìtẹ́ lè gbàgbé ìtàn yẹn nínú Báíbù kí ló fi ṣe yàn pé ẹ gbọ́ Ayuba ẹ ti ẹ gbọ́ a máa jà fún ẹ̀rẹ̀sì ta ló tiẹ̀ mọbi tọ́lọ́run wà ta ló mọbi tọ́lọ́run gbé ẹ̀sìn wo lọ́lọ́run ṣe so a ní right bóyá Muslim tó wà lẹ́gbẹ̀ẹ́ ni Ọlọ́run fi àyànmọ́ ẹ tó máa jẹ́ destiny helper tó gbé ilé ẹ lọ́wọ́ ó wá sọ pé òun jàjà ẹ̀sìn ó bá ṣe ó ti fail destiny helper ayé ẹ̀ lè gbàbẹ̀ kó bàjẹ́ so we should not discriminate ẹjẹ́ àgbà fọlọ́run kadẹ̀ tó wá di ìparí gbogbo nǹkan Ọlọ́run á pín àmọ́ bí olùkọ́ ṣe jẹ́ a lè má jà lẹ́yìn kan fọ́ etí mi ń sìn pé orí Jésù ò pé ẹ̀sà Jésù tó jà fúnra ẹ̀ kò sí ìtọ́kàn mi bẹ̀ ìtẹ̀mí ni pé mò ń tẹ̀lé tó bá wù ẹ́ tẹ̀lé tiẹ̀ ìwé òde wù ẹ́ bọ̀ kémi wá gbẹ́sìn sórí bí harahara no I preach gospel gbàmí báyìí máa mú microphone dání máa kọ́ kọrin Barrister lọ tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí n tó bẹ̀rẹ̀ preaching nígbà kan tó sọ̀rọ̀ nípa iṣẹ́ Bible says a man that is diligent in his duty will not stand before just ordinary people reward great men. Barrister wa sọ fún ẹ pé ó ní iṣẹ́ ó ní tábà ń ti lọ́hùn tá à ń ṣe yá aláwù ká má gbàgbé yá tẹ̀ sílé ọ̀rọ̀ nìyẹn ó ní kó ṣe ohun tó fẹ́ ṣe lásìkò so máa fi àsìkò ni ó ayéèlé àsìkò ni ó àsìkò ni ó ayéèlé àsìkò ní gbogbo nǹkan bí ọwọ́ agogo ló ń yí o tó bá yà sọ́dọ̀ rẹ̀ kó sáré gbámú kó yá mú lò ní kíá kò dúró dé ẹnì kankan àsìkò tiwa òní kò bá o ẹ̀bẹ̀ là òwúrà o ẹ̀bẹ̀ là ń bẹ wá ìgbò. bàbá gẹ́gẹ́ bí olólùfẹ́ Barrister bẹ́ẹ̀ ni sà gẹ́gẹ́ bí ẹni tó ń fi ìlànà Barrister kọ orin ẹ̀mí nílànà ìgbàgbọ́ ǹjẹ́ àwọn Barrister ń jẹ́ tẹ̀ láǹfààní láti ní one-on-one ṣe pẹ̀lú wọn. ó pọ̀ irú honourable Samson pàdé ni wá baba Razak àgbàlagbà pàdé ni wá Àkànjí Déwálé màmá mi Àṣàbí adé mi màmá ni máa ń pè torí màmá ni Barrister máa ń pè lọ́jọ́ yẹn a lè reduce post yẹn màmá ló wà síbẹ̀ ni ìyá Èkó kékeré bó ṣe wà ní àtẹ fílẹ̀ fún ìyá Èkó for life ni so bó ṣe wà ní gbogbo wọn lájọ ní good rapport àjọ wà ní bámbá
ẹ sà ká ní ọwọ́ aago máa ń yí tí Barrister wá sáyé tẹ wá pàdé ẹ̀ one on one. question tẹ bèrè yẹn ó ní agbára ṣé èmi ń sọ ká ní pé Barrister kan lè rewind ní Barrister kó wá bá mi nínú Christianity ìrìn tí Barry máa gbé mi rìn inú iṣẹ́ yìí á ní agbára torí a máa wò pé ọkùnrin ó dẹ̀ dára mi ó dẹ̀ ń ṣe Jésù aláìsàn tá à ń ṣe kò gbẹ́sìn lórí bíi háràhárà. so àwọn fans Barrister kí lè fẹ́ sọ fún wọn. mo fẹ́ sọ fún gbogbo àwọn fans Barrister ẹ jẹ́ á fìfẹ́ máa bára wa lò iṣẹ́ tó wà wájú wa ó kọjá iṣẹ́ pé ká máa bára wa yọjú ká máa ṣe wàhálà so ẹ jẹ́ á unite ká focus ká di fújì mú kí fújì lè láàrin ní títí di ọjọ́ ọ̀la. ẹ ṣe bàbá mi God bless you sir.